Ìmọ̀ràn mi sí gbogbo ẹ̀yin ọlọ́pàá, ẹ̀yin army, ẹ̀yin navy, ẹ̀yin DSS, ẹ rí ẹni tí Ọlọ́run fẹ́ lò fún yín ní Nàìjíríà láti lè bọ́ aṣọ ìyà kúrò lọ́rùn yín, kẹ́ ẹ lè máa gbádùn bí àwọn tó wà ní Amẹ́ríkà tó ń ṣerú iṣẹ́ yìí ṣe ń gbádùn, kí ẹ lè máa gbádùn bí àwọn tó wà ní UK tó ń ṣerú iṣẹ́ yìí bí wọ́n ṣe ń gbádùn, kẹ́ ẹ lè máa gbádùn bí àwọn tó wà ní gbogbo àgbáyé tí wọ́n ń ṣerú iṣẹ́ yìí lè máa gbádùn. Àbá Kútọ̀nù jà, Kútọ̀nù ò bá wa jà, àbá Ghana jà, Ghana ò bá wa jà. Ìlú yín gangan òun ló ti ń pa yín. Ẹ̀ẹ́dẹ̀ rorí ẹ̀yin ọlọ́pàá, ẹ̀ẹ́dẹ̀ rorí ẹ̀yin navy, ẹ̀ẹ́dẹ̀ rorí yín ẹ̀yin army. Ẹ̀yin náà mọ̀ pé àwọn tó rán yín ní iṣẹ́ yìí wọn ò rán yín ní iṣẹ́ tòótọ́, iṣẹ́ burúkú ni wọ́n rán yín. Ẹ mọ̀ àwọn tó rán yín ní iṣẹ́ yìí wọn ò rán yín ní iṣẹ́ tòótọ́. Second video tí mo máa ṣe lórí ẹ̀yin ọ̀rọ̀ ọlọ́pàá, ẹ̀yin ọ̀rọ̀ army, navy, àwọn force Nàìjíríà, àwọn DSS, mi ò mọ orúkọ yín tó whosoever tó nǹkan ẹ lè jẹ́, ṣùgbọ́n tẹ́ ẹ mọ̀ pé ìjọba ló rán yín iṣẹ́, ẹ sì ń gbébọn dání. Ẹ má jẹ́ ó pa yín. Ìjọba ò ní fúnṣọ̀ fún yín, ìjọba Nàìjíríà ò ní fúnṣọ̀ fún yín. Ẹ jọ̀ọ́ gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ yìí, ẹ jẹ́ kí wọ́n sẹ̀ǹdì kìíní sí gbogbo wọn kí wọ́n lè dọ̀, bóyá wọ́n á lè change. Second video tí wọ́n máa ṣe lórí ọ̀rọ̀ yín ni bóyá ẹ lè change. Ohun táwa ń jà fún ni wípé, tá à ń try láti máa sọ̀rọ̀ fún ni wípé kẹ́ ẹ lè lómìnira. Ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá tẹ́ ẹ bá wò bá ìṣòkòtò ẹ ti já nídìí, ọ̀pọ̀ ló padà rìtáyà, ṣe ń gbọ́ mi, tí wọn ò rí owó rìtáyámẹ́ǹtì wọn. Ọ̀pọ̀ ló kú sójú ogun tí wọn ò tọ́jú ọmọ wọn, tí wọn ò tọ́jú aya wọn. Kí ló dé? Síbẹ̀síbẹ̀ ò gbọ́, àwọn ìjọba burúkú ilẹ̀ sì ń tẹ̀lé lẹ́yìn. Ẹ yọwọ́ yẹn lọ resign, ẹ lọ resign kí ẹ wá join ní Yorùbá Nation Army, kí ẹ lọ join èyí tó jẹ́ ti Biafra, lọ join ní Biafra Army, lọ join ní ẹ̀. Má jẹ́ kí wọ́n pa yín tán. Yín náà, you are seeing it, ẹ ń rí òtítọ́. Kí ló dé tó jẹ́ pé ìdí nǹkan ìbànújẹ́ lẹ́yìn wá ń jókòó sí? Ẹ ń rí òtítọ́, kí ló dé? Ìmọ̀ràn mi sí yín ni pé kẹ́ ẹ tètè, kẹ́ ẹ lọ yọwọ́ kúrò ńbẹ̀. Má jẹ́ káwọn ará bí yìí pa yín tán. Tó bá pé bí ẹ ṣe jáde lénìí, kẹ́ ẹ lọ bá Sunday Igboho yẹn, ẹ bá tán pátápátá ni. Tó bá pa yín kọ́, ó ti tán kọ́ nìyẹn. Ìjọba ò ní kétà fún yín, ìjọba Nàìjíríà ò ní kétà fún nǹkan kan. Àwọn ìyàwó yín máa jẹ̀yà lásán ni. Àwọn ọmọ yín wọn ò ní kétà fún wọn. Kí ló dé? Ẹ rorí ọlọ́pàá, ẹ rorí army Nàìjíríà, ẹ rorí navy Nàìjíríà, ẹ rorí dáadáa, ẹ rorí. Ìjà yín là ń jà kí gbogbo wa lè dòmìnira. Kútọ̀nù kọ́ ló ń bá yín jà, Togo kọ́ ló ń bá yín jà, Ghana kọ́ ló ń bá yín jà. Nínú ilé yín gangan lẹ ti ń jà, tẹ̀dẹ̀ tó ń para yín. Ẹ lọ ronú sí ohun tí mo sọ yẹn. Ẹ rí pọ̀rọ̀ wà ń bẹ. Ẹ lọ ronú, gbogbo ẹ̀yin ọlọ́pàá, gbogbo ẹ̀yin army, gbogbo ẹ̀yin navy, gbogbo ẹ̀yin DSS, gbogbo ẹ̀yin force pátápátá. Ẹ lọ rorí. Àbá ní boring country jà, àárín ara wa yìí náà la ti ń jà, ó dẹ̀ ń pa yín dànù. Kí ló dé? Ẹ lọ rorí. Kò jọ̀dá tẹ́ bá gbaṣẹ́ kó wá ní iṣẹ́ tẹ́ ẹ gbà yín ó di dandan kẹ́ ẹ kú. Ṣé ẹ ti gbàgbé pé ẹ bí wọn ni? Ta ló fẹ́ tọ́jú ọmọ yín? Ẹ ti gbàgbé pé ẹ níyàwó? Ta ló fẹ́ tọ́jú ìyàwó yín? Tẹ́yìn náà dẹ̀ ń rí pé àwọn tí wọ́n ti kú, ìjọba Nàìjíríà yóò tọ́jú wọn. Ẹ ti gbàgbé pé ẹ ní bàbá, ẹ sì ní ìyá, ẹ ní ẹ̀gbẹ́, ní àbúrò, ẹ sì ní àwọn ènìyàn. Kí ló dé? Ẹ jáwọ́ lápọ̀n tí ó yàn, kẹ́ lọ gbómi lákaná. Àlàáfíà ni fún yín, mi ò tí ì dé. Ọ̀rọ̀ ń bẹ níkùn mi, tí èmi ti ń tòótọ́. Bàbá confam JP, gbogbo ẹ̀yin èèyàn wa tẹ́ ń tẹ̀lé wa, ẹ fi kíní ìṣọwọ́ kó lè di ọwọ́ wọn, kí wọ́n lè gbọ́ gangan. Ẹ ṣé gan ni. God bless you.